gbogbo lọ́wọ́ orí ẹni láti bí orí ẹni láti bẹ̀ láti tọrọ gbogbo. Orí mi tètè lọ, ayé àlọ́ ọ̀la máa pè mí ránṣẹ́ o, kàró owó fi ṣe. Ẹ̀lẹ́lẹ́ yìí o, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun mo kí yín, ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà gbogbo yín mo kí o. Àjíire bí ẹ̀lẹ́mbì. Orúkọ mi ni Lúkúmọ̀nà ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Gbogbo ló nípìlẹ̀. Àwọn àgbàlagbà wọn lọ́gbọ́n tí wọ́n máa ń dá sírìn àjò ipe kí nǹkan má bàa mẹ́rí. Ẹ gbọ́ Yorùbá mi, kí nǹkan má bàa mẹ́rí tàbí kọ́ má bàa mẹ́hẹ mọ́yàn lọ́wọ́. Torí pé wọ́n máa bèrè pé búwa náà tí wọ́n ń ṣe tó látijọ́ yìí ò rí nǹkan tọ́ka sí. Alámọ̀májì abọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́ o. Ọ̀tọ̀ ní kéèyàn máa ṣiṣẹ́ kọ́ máa rówó, ọ̀tọ̀ ní kó rówó fi de nǹkan mọ́lẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ o, mo mà jẹ́ ọ̀dọ̀ ọ̀sán ní dolówó o. Èèyàn lè máa rówó tẹ́rẹ́tẹ́rẹ́ tọ́jẹ́ pé ohun tí ó fi gbédè mọ́lẹ̀ yóò ju ẹni tí ń kó kàndùkàndù níjojúmọ́ lọ. Ọya bọ́ bí. Mú gègé rẹ̀ kó mú tákàdá rẹ̀ kó jókòó máa kọ́gbọ́n. Iṣẹ́ yìí àwọn bàbá wa wọ́n fún wa ipe ká mi ṣàgbéjì ara. Tá a bá wà fi ta àwọn ọmọ èèyàn náà lára táwọn náà lò wọ́n ṣàdúrà fún wa. Ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ kẹ́kọ̀ọ́ lára iṣẹ́ yìí. Àwòrán ewé tẹ̀ ń púpọ̀ yìí òun là ń pè ní ewé ẹ̀là. Ewé ẹ̀là lélẹ́yìí. Kìí ṣe ewé ọ̀la o, ewé ẹ̀là òun lélẹ́yìí. Ewé ẹ̀là yìí là á fẹ́ sọ̀rọ̀ lé lórí. Tó ẹni ọba fẹ́ kọ́gbọ́n kó sún bí o, ẹ̀yẹ pariwo mọ́ o. Ọyẹ máa bá ń bọ̀ wá. Ohun gbogbo lọ́wọ́ orí ẹni láti bí orí ẹni láti bẹ̀ láti tọrọ gbogbo. Orí mi tètè lọ, ayé àlọ́ ọ̀la máa pè mí ránṣẹ́ o, kàró owó fi ṣe. Ṣẹ́rí tẹ́ bá mú ewé ẹ̀là yìí tútù rẹ̀ ní kẹwàá. Ẹ̀wà àkọ́pọ̀. Odidi ejò ọká tó pé pérépéré. Wọn ò gérí ẹ̀ wọn ò gáṣẹ rẹ̀. Tẹ́ bá rí bí wọ́n ti ń ta òye rẹ̀ ni wọ́n bá yín pa odidi rẹ̀ la fẹ́ lò ó. Ọyẹ gbẹjù ságbádá. Orí ẹran ọ̀fàfà orí rẹ̀ la nídìí ẹgbẹ́ sí. Ẹ ti gbé sí. Ọ̀gà gbígbẹ mẹ́ta ẹ kó sí. Ẹ ti kó sí. Ewé èkùyá ń kawó ọmọ ẹ̀ ń kà pẹ̀lú ewé ajé lọ́pọ̀lọpọ̀. Ẹ ti kó ewé ajé sí. Ẹ lọ́ọ̀dọ̀ àwọn eléwé ọmọ kẹ ní ẹ̀yin fẹ́ ra awọ ìgalà. Odidi awọ ìgalà kọ́ lẹ rà o. Ẹ lè ra wọn ọba tó tó àtẹ́lẹwọ́ yín ẹ rà ẹ fi sí. Ẹ ti fi sí ewé ọ̀là lọ́pọ̀lọpọ̀. Ẹ ti kó ewé ọ̀là sí lọ́pọ̀lọpọ̀. Ṣé mọ̀ pé ewé ọ̀là lélẹ́yìí ẹ wàá tún kó ewé ọ̀là sí. Ó ti dọ̀ ọ̀bá yìí ọ béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọn sọ̀tọ̀mọ̀ ewé ọ̀là fún ọ. Ọ̀tọ̀léwé ẹ̀là ọ̀tọ̀léwé ọ̀là o. Ewé ẹ̀là lélẹ́yìí ó kún ewé ọ̀là. Ewé ọ̀là yẹn béèrè lọ́dọ̀ àwọn eléwé ọmọ tàbáwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ṣàlàyé fún ọ. Ẹ ti kó sí odidi atare kan. Ọ̀gbọ́n pẹ̀lú ẹyẹ kánnakánná mẹ́ta ẹ wàá jò bámú. Tí a bá ń jò lọ́wọ́ á ta epo yí àrùká. Ǹjẹ́ gbọ́ á ta epo yí àrùká. Á wà ara gbogbo nǹkan tẹnu jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ á gbé kalẹ̀ gbogbo ẹni tí bá ń bá wa ń bẹ̀ ẹni wọ́n máa panu.
bówó yẹn lè ṣẹ́wó síbẹ̀ gbogbo ẹni tí bá ń ba yín bẹ̀ ẹ máa bùn wọ́n ní nǹkan títí tẹ́ ẹ fi jó tán ẹ máa tako yí àròká ọmọ ìyá mi ó ti parí ẹ̀ tí ó ti jó tán ó ti jó tán ọbẹ̀ dé. Nọ́mbà wọn lẹ́nu bí bá mi sọ̀rọ̀ +2348032983298 +23432983298 ẹ̀ gbọ́ dáadáa +2348032983298 ẹ jẹun fún ọlọ́kàsí +2348133155111 +2348133155111 jẹun fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin sí +22954651928 ìrìn pariwo ìrìn rọ́ọ̀sì ayájọ farabalẹ̀ sọ́fọ́ +22954651928 tọ́ bá ti pé wásáàpù Nàìjíríà yẹn àbí tọ́ bá pè dàrẹ́ẹ̀tì ẹ̀ tí ò lọ mo sí Nàìjíríà nù pè mí lórí wásáàpù ẹ̀ má fi mẹ́sẹ̀gì rẹ̀ fún mi lórí nọ́mbà Kòtónú o orí nọ́mbà Nàìjíríà méjèèjì tí mo fi lẹ̀ fún ọ yẹn ni ọmọ ìyá mi bóòlù ó sì máa lò ó àní ń béèrè pé bóòlù ó ti máa lò ó gbìyànjú kọ́ máa bomi ṣe sára láàárọ̀ kódà àwọn ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé márayá làwọn máa lò wọ́n lọ́mọ ohun tó máa fi lò ó ẹ̀yin ni ó lè dá sínú yín kọ́ máa fi lò gbígbóná kì í ṣe ohun tá a máa lò lójoojúmọ́ o tó bá ti lò bí ẹ̀mẹ́ta lọ́sẹ̀ dá dúró torí tó bá lò ó jẹ́ tó bá lò ó gangan má súnmọ́bìnrin kí ló dé tí wọ́n fi sọ pé kéèyàn má súnmọ́bìnrin sọmọ pé èèyàn ò lè gbóbìnrin lásìkò kan má dà dídà tó dà yìí ajé ara rẹ òun lọ dà sí obìnrin la kọ́ bá jẹ́ pé tó dà sí la òun á máa rówó tàbí yọ ṣàkóbá ara rẹ̀ àbòsè ìdí nìyẹn táwọn àgbàlagbà fi sọ pé ẹjọ́ oògùn òṣìṣẹ́ kó tó di pé ẹ bá obìnrin lásìkò nù yọ yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ a máa tẹ̀síwájú lórí ewé ẹ̀là lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ni Lukman ọmọ Ẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ẹ̀yìn ẹ̀yàn mi lábìjan ẹ jẹ́ ká pàdé títí ìparí oṣù yìí ní sọ́dẹ̀sì àbọ̀bọ̀ ìjẹ́ ẹgbẹ́ rárá mo sì wà ní Kútọ́nù báyìí o mo ì tí ì lọ o mo sì wà ń bẹ̀ ó lè pè mí ó lè pè fún ìbéèrè kan tàbí ìbéèrè nípa àkọsẹ̀jáyé ni àbí ìtọ́jú ara nípa ewé àtegbò ẹ kàn sí mi ìyá ìyàwó akọ níyẹlẹ bí mọ́sẹ̀jì yìí bá dọ́dọ̀ rẹ̀ má dé mọ́lẹ̀ ìwọ náà máa pín tọ́ bá dé mọ́lẹ̀ àkọ́dá o yọ ìyàwó akọ níyẹlẹ ire oríwo ò ní gbàbọ̀dè ire o. Ohun gbogbo lọ́wọ́ orí ẹni láti bí orí ẹni láti bẹ́ẹ̀.